Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ọba Ọlọ́run ò ṣe àdúpẹ́ lórí Osupa ọmọ ọlá tó kún bọ̀ mí lọ́dọ̀ music èní lọ́jọ́ ìbí wọn August 7 ọjọ́ ńlá lábí bàbá gbogbo àgbáyé ohun ẹ bá mi kí ọ̀gá mi happy birthday gbọ́dún ọdún kan ni. Ọlọ́run ò ṣe àdúpẹ́ lórí Osupa ọmọ ọlá tó kún bọ̀ mí lọ́dọ̀ music èní lọ́jọ́ ìbí wọn August 7 ọjọ́ ńlá lábí bàbá gbogbo àgbáyé ohun ẹ bá mi kí ọ̀gá mi happy birthday ìgbọ̀nù ọdún kan ni. Ọlọ́run ò ṣe àdúpẹ́ lórí Saheed ìlà ọmọ sùúrì mi bàbá sùúrì yá bàbá akímù mi bàbá ti lé lọ́dún lọ́jọ́ òní la ṣe ń dúpẹ́ fọ́lọ́run tó ṣẹ̀dá ẹ̀ tó sọ láti kókó dọjọ́ èní òṣè Ọlọ́run ọmọ lóore túbọ̀ bá wa sọ títí dalẹ̀ nígbẹ̀rẹ̀ ṣèyí fún wa. Ọlọ́run ò ṣe àdúpẹ́ lórí Osupa ọmọ ọlá tó kún bọ̀ mí lọ́dọ̀ music èní lọ́jọ́ ìbí wọn August 7 ọjọ́ ńlá lábí bàbá gbogbo àgbáyé ẹ bá mi kí ọ̀gá mi happy birthday ìgbọ̀nù ọdún kan ni. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ gbogbo olúfìmọ̀ pẹ̀lú yẹ̀wá ẹgbàgbé sọlọ́hún bẹ́ẹ̀ lẹ́yìn wa ẹni tán ro pé kò lè pàkó sálọ ọ̀gá wa tó kọlẹ̀ alárinrin mẹ́fà ní ọjọ́ kan so Amẹ́ríkà tán ti rò wípé kò ní lè lọ ibẹ̀ ni bàbá wa tó ti ń jayé wọn lọ́ba ṣẹ́rí pé tiwa tọ́pẹ́ gbogbo olúfìmọ̀ òkè òkè làwa ń fọ̀ wọ́n lọ́hún wà lẹ́yìn wa. Ọlọ́run ò ṣe àdúpẹ́ lórí Osupa ọmọ ọlá tó kún bọ̀ mí lọ́dọ̀ music èní lọ́jọ́ ìbí wọn August 7 ọjọ́ ńlá lábí bàbá gbogbo àgbáyé ohun ẹ bá mi kí ọ̀gá mi happy birthday ìgbọ̀nù ọdún kan ni. Nínú olórin tó wáyé mọ̀ ní Sámú dúpẹ́ bí ó ṣe kọ́rọ̀ gbangba Sámú wà ní ìlérí ayé tún fẹ́ràn mi nítorí mo gbà fẹ́ tán fẹ́. Ọlọ́run ṣàánú mi má jẹ́ sẹ́ni ayé ń wò sẹ́mi lórí Saheed Osupa kọ́lọ́ túbọ̀ má ṣà ìbá mi gbéga kú tó yàwọ́ má fi pàìlà jósù pàpẹ́ láyé mo bọ́lá rẹ̀ tọrẹ tí mo fẹ́ràn gidi gan ni. Tọ́rọ́ lọ́hùn rínú mi bàbá dẹ̀rọ̀ kan mi Ọlọ́run rínú mi sọ́gà èmi bàbá dẹ̀rọ̀ kan mi ó mẹ́rù ọkàn mi sí wọn ìsojú rere kò ní kán mọ́ nù mí ìsọ̀yàyà sí bínú láyé wa àmọ́ kórí fún mi gbèrú ọkàn mi sí wọn inú kan tèmi ń lò ní kó báyìí ó máa sọ pé lójú ọ̀gá mi yé mi ká ọ̀ tèmi ṣeré.